Alhamdulillahi rabbil alamin. Wa sallallahu wa sallama wa barika ala abdihi wa rasulihi Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi ajma'in. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. Àkànbí ó tójọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni bàbá nídìí ewé ọ̀kárì. Ó rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìwòsàn tá a máa ń ṣàlàyé ń pa ẹ̀ inú ilé la ti ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn àfọ oníjàlá bí sì kún orí péjì yìí bíbà. Àwọn karambà ní ẹ̀dá máa ń kọ́mẹ̀ntì ń gbà mí. Wọ́n náà gbẹ́ mọ́ ni, lọ́nà gbọ́ mọ́ ni mo ní. Wọ́n náà pilẹ̀ rẹ̀. Mùnáfìkì ẹ̀dá ipò táwọn wà ní wípé tán bá ti ránfààní nǹkan kan jẹ lára ẹnìkan, wọn ò ní gbé wá nígbè pé kẹ́ni wọn lè bá mọ̀ pé àwọn ọmọ yìí ọmọ amúwá bí àwàdà. Ẹ̀yin jálàbílẹ̀ yín náà, yín tẹ́ ń sọ yín náà, ewé jókòó ewé ṣèké náà, yín tẹ́ ń sọ ó yé wa, yín táwa náà ń sọ ó clear sí yín. Ẹ sì mọ̀ pé òdodo là ń sọ. Akàbẹ́ lọ́hùn, èso tí ń bá yín wọ̀ yá àjà, kọ́mọ́lá yín mọ́lẹ̀, kẹfì kàn bínú Ọlọ́run gbẹ̀yìn ayé yín. Àánú Ọlọ́run nífa wà tí yín lẹ̀, gbogbo ẹ̀dá tí ń tẹ̀lé wa tẹ̀mítẹ̀mí tí ń tà ń sọ tó yé wọn sí, wọn ò jókòó síbí láti máa fi wá najú nìkan, wọ́n tún gbàgbọ́ wọn sí, wọ́n sì mọ èwo ló yẹ káwọn ó ṣe. Àìsàn tí ó gbàgbọ́ wa jẹ́ Ọlọ́run ní gbé bí mi àti yín. Kọ̀pọ̀n dandan gbà mí tá a bá fẹ́ ṣàlàyé nípa nǹkan ìwòsàn káwọ́ náà gbẹ́ lọ. Ìdàbà ti rí náà ni. Ṣèbínú àdúgbò la wà yìí, ọgbà wa náà la sì wà yìí. Ewé tá a sì fẹ́ ṣàlàyé nípa èyí, ẹ lè bá pàdé náà gbẹ́, ẹ lè bá pàdé lórí àtàn, ẹ lè bá pàdé lẹ́yìn ilé. Ewé yìí ló kọ mẹ́ta, ẹni tó bá ti mọ ewé jẹ́ súnmọ́ ẹ̀ dáadáa jẹ́ kan orí ewé yìí o. Àkànbí ewé yìí ló kọ mẹ́ta tó gbajúmọ̀ fún. Kí là kọ́kọ́ bàbá? Ewé làpálàpá, Èkejì ńkọ́? ewé bòtújẹ, Ẹ̀kẹta? ewé ìyálóde. Ìwọ́n lè máa sókọ̀ mí o, sọmọ pé lọ́hùn ò pín síbì kan. Èyí táwa mọ̀ sí ni àwa sọ yẹn. Ewé yìí ẹni tó bá mọ ìyà àlàáfíà wọn ò ní ro dànù. Tí wọ́n bá ro kú òǹbì kan, wọ́n tún gbìn síbòmíì. Torí pé àǹfààní ẹ̀, ewé yìí ó pólísì méjì, funfun rèé bẹ́ẹ̀ sì ni ó ní pupa. Egbò ewé yìí, egbòogi yìí, àǹfààní rẹ̀ ò ṣeé kà tán. Ọ̀kan gbòógì ni nínú oògùn kan tó múnádóko. Egbò ẹ̀ omidan náà lọ sì fi kì í, kò jù bẹ́ẹ̀ lọ lọ́ba máa mú díẹ̀díẹ̀. Bọ́lọ̀ ń bá kọ ìwòsàn rẹ̀ síbi ọba pàdé. Bẹ́ẹ̀ sì ni èso rẹ̀ ó wúlò, ewé rẹ̀ ó wúlò, èpo rẹ̀ ó ṣàǹfààní, oje rẹ̀ ó ṣàǹfààní. Tẹ́lómi bá wá gbìn báyìí tẹ́ bá bi léèrè wípé ewé tẹ́ gbìn yìí kí lẹ mọ̀ sí, kí lẹ ń lò fún wa ní oje rẹ̀ béèfù bá ń dààmú ọmọdé, èfù dúdú ni àbí funfun, bí bá ń dààmú àgbà àbọ̀mọdé bẹ́ẹ̀ bá ti kan sí lórí ahọ́n yóò sì lọ lódodo ọkàn fáàmù bẹ́ẹ̀ bí sinilahi ta'ala. Ẹlòmíì tó máa síwájú sí pé oje rẹ̀ tẹ́ bá kan tẹ́ bá pò pọ̀ mọ́sẹ̀ dúdú, tóbìnrin tí ẹ̀dá bá ń dà láàmú bá fi ń fojú ara rẹ̀, ẹ̀dá òun ò ní ṣe mọ́. Bẹ́ẹ̀ ni o, ọkàn fáàmù bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá fẹ́. Bóbìnrin bá lò bí ọba bẹ́ẹ̀dà yẹn ọba mọ́wọ́ dúró, kọkùnrin náà yẹrẹ wò, torí pé àwọn méjèèjì lẹ̀dá máa ń ṣe, ẹ̀dá máa ń sọkùnrin náà. Bómi yẹn bá ti sàn kò ní dúró lára obìnrin. Àkànbí ewé làpálàpá rè. Àwọn míì wá mọ̀ sí kọmójé rẹ̀ sí oògùn èfù. Gbogbo àǹfààní ìwòsàn tá a kà kalẹ̀ yìí. Kò mọ̀ ń pa ẹ̀. Kọ́dà tá a bá ń ṣàlàyé nípa ewé yìí pé oògùn ọ̀sà tó múnádóko ni tuntun ní ọmọ jẹ́ létí ẹ̀yin tó mọ̀ sí ni pé tẹ́ bá dákọ̀ pé ewé làpálàpá, ewé bòtújẹ, ewé ìyálóde kí lọ mọ̀ sí kí láǹfààní ẹni yóò tó kan sára báyìí pé ìwé àwọn ìyá àgbànú n tó mọ̀ sí ni ìtúsílẹ̀ ayé, àwẹ̀dànù ọ̀kárí Àkànbí, àwẹ̀dànù bọ́jà ọba ti yá mọ́ tí nǹkan fẹ́ dàbá kan ń lọ di ewé ìyálóde nìyẹn. Wọ́n ó sì já Àkànbí pẹ̀lú àwọn èròjà díẹ̀. Nígbà míì wọ́n máa já, wọ́n wá wá láǹgbá, wọ́n kàn wá òrù, wọ́n wá láǹgbá, wọ́n kò tẹ́ sálẹ̀ òrù àtàwọn èpògi bíi méjì mẹ́ta, wọ́n àkáwọn ewé yìí lé àtàwọn ewé bíi méjì náà lé àtẹ́yìn òróró. Àkànbí tá bá wá ṣe tán lágbo, ẹlòmíì á máa lọ lè wẹ̀ lórí ìta mẹ́ta, ẹlòmíì á máa wẹ̀ níbi ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá, ẹlòmíì á máa wẹ̀ lórí òkúta yẹn gí. Àkànbí gbogbo tí wọ́n fi ń torí ẹ̀ dára wọn láàmú yìí náà wọ́n ní kú lójú kan. Torí pé àsìkí táwọn dájú ẹ̀kọ́ yìí kò sí lọ́wọ́ ẹnìkan wọ Ọlọ́run ló wà.
ìdààmú mùsùlùmí làákàyè ẹlòmíì pín sí méjì. Ẹlòmíì gbà pé lẹ́yìn kóun fọ́lọ́run níjọsìn kóun máa sìn, bí ìdààmú bá dé, bádàwò kan bá wọlé tóun agbára Ọlọ́run ọ̀ka kọ́ láwọn nínú ẹ̀. Tọ́rọ́ gbà pé gbogbo tó bá dé bá òun lásán kó àwọn ìyá kan ni wọ́n fẹ́ dáhùn láàmú, wọ́n fẹ́ dàgbò nù. Òun sì ti mewé wọn pé ewé yìí òun ọ̀gbọ̀dọ̀ dé díẹ̀, ewé àwọn ìyá nì. Ó ti gbàgbé ni pé Ọlọ́run gan fúnra ẹni wà má bikum min ni'matin fa minallah zumma iza mazzakumu durru fa ilayhi taj'arun. Ọlọ́run ní njọ́ tí ń dán fún njọ́ tó ń rí dùnú nǹkan sẹ́yìn mi Ọlọ́run challenge àwẹ̀dá pé ìdẹ̀ra ó lọ rí tí èyí jẹ́ pé mi mo ṣe fún ọ. Njọ́ tó rí pò tó ọ̀dù, njọ́ tó ń wá ṣáájú tó tiẹ̀ sáré lọ bìkan pé mo fẹ́ kọ́ jẹ́ tèmi, wọ́n kà pè ọ́ náà ni pé wọ́n ni ọmọ. Ọlọ́run ní mi náà mo ṣe njọ́ tó ń gbọ́jà kalẹ̀ àtẹnitọ́ mọ̀rí tí wọ́n yàdù ẹ̀ faminallah. Njọ́ tó gbọ́jà kalẹ̀ tẹ́lómi ń bí ọ léèrè wípé ẹ gbowó ìsọwọ́ ẹ máa fi ṣòwò náà, njọ́ tó bá tẹ̀yìn lọ́rùn ẹ dá padà. Ọlọ́run ní kò sẹ́yìn mi. Ọlọ́run ní zumma iza massakumu durru fa ilayhi taj'arun. Njọ́ tó wá di wípé gbogbo ń tọ́ fi ń tajà ń parẹ́ lọ díẹ̀díẹ̀, ẹnìkan ò yàdọ̀ rẹ mọ́, kọ́dọ̀ tún fẹ́ yáwó tó fi jẹun ọ̀rí yá. Ọlọ́run ní kò sẹ́yìn mi náà. Ọlọ́run ní bóun bá gbé dààmú wá, ìdààmú Ọlọ́run kò sọ́nà tí ò lè gbà wá. Ìwọ lérò wípé bọ́yá bọ́dà bá ti ń dá tó ń tà tẹ́lẹ̀ ọ̀fẹ́ tà mọ́ àwọn kan ní bẹ́ńdì ẹ̀ sọ́lọ́ agbára Ọlọ́run ọ̀ka kò fi dá ọ. Ntẹ́ dàbá mọ̀dé dùnú náà lọ́lọ́run máa gbé gbọ́dọ̀ ẹ̀ pé ntọ́ jẹ́wọ́ lójú náà lówó àbí ọ̀dà ọ̀nà tí gbà dáwọ́ náà ni pé ń jowó ọ̀dà ọ̀. Ẹlòmíì àlàáfíà lọ jẹ lógún náà mo fẹ́ dán o yóò gbé ìṣòro rẹ̀ gbàbí pé kó gba àlàáfíà lára rẹ̀ kọ́ máa wo ntọ́ sọ. Bẹ́ẹ̀ lómi wá ti bójú rẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ṣe bàìbàì ní ẹ̀yin ìyá ẹ dákun kí lẹ fẹ́ gbà. Ó ti gbà yí pé àwọn kan ní bẹ́ńdì ẹ̀. Ọlọ́run ní fa ilayhi taj'arun. Ọ̀dọ̀ mi náà ni ẹ kígbò sí wa, èmi náà ni ẹ kígbàǹjarè wá bá, èmi náà mo lè gbà yín, kì í ṣe ewé Iyalode. Ewé bòtújẹ kọ́. Ó rí wípé Àkànbí nílẹ̀ Yorùbá bí yẹn bá fẹ́ ṣàlàyé nípa nǹkan ìwúlò ewé nǹkan kan báyìí, Àkànbí èyí ò lè rojọ́ dáadáa o, ó sì lágbọ́yé ní tó fẹ́ ṣàlàyé nípa ẹ̀, ó jẹ́ kí làákàyè rẹ̀ múnádóko, ìwádìí ẹ̀ gbọ́dọ̀ jiná. Torí pé àwọn èèyàn pín sí bí ọ̀nà mẹ́ta nílẹ̀ Yorùbá. Àwọn kan bẹ ibi tí làákàyè tí wọ́n darí lọ ni wípé àwọn ò nílò oògùn gbogbo tí bá ń ṣà wọ́n. Wọ́n sì gbà wípé gbogbo ẹni táwọn bá ti rí tí bá ti ń jáwé babaláwo lòun náà. Báwọn bá ti bẹ́ẹ̀ nìkan ti ń lọ kinní kan o, ń jó kinní kan o, kò tiẹ̀ nídìí pé kinní kan àsára àwọn lẹ́yìn náà. Ẹni tí ó bá sì ní tàwákùlí lórí pé òun ò ní lóògùn sí ti ń ṣe wọn Àkànbí òun ò ní jẹ ewédú mọ́, kò ní jẹ fóòrì mọ́, kò ní jẹ fọ́sọkọ, kò ní jẹ papara, kò ní jẹ gúre, kò ní jẹ ọ̀rúnlá, Àkànbí kò ní jẹ légede, kódà kò ní jẹ òkèlè. Àfáà wa àgbà ìkànnù àwọn àfáà wọ́n ní ẹni tó bá tẹ̀fẹ́ ní tàwákùlí lọ́dọ̀ tàwọn nínú àwọn tó jẹ pé àwọn lè gbà pé eléyìí gbádìí sí iye pé àwọn èèyàn kan bẹ láyé wọn ò ní lóògùn sí ti ń ṣe wọn sì wà lè Jánnà pẹ̀lú ìdẹ̀ra, wọn ò gbọdọ̀ jẹun náà mọ́ toró ń jẹ jíjẹ gan ògùn ló náà. Ká tó wá ṣàlàyé débi àwọn tíròrí tí wọ́n ti lọ báyìí kí wọ́n tó gbọ́ wáyé pé tọ́ àtàwọn tẹ̀ ti sọ nǹkan nù ni. Àlàyé ìgbọ́dọ̀ múnádóko. Àwọn èèyàn kan tó wá ń bẹ àwọn náà gbà pé èèyàn lè lo oògùn sí ti bá ń ṣe ọ́ sínú rún ọ́, àmọ́ àwọn gbà yí pé o gbọ́dọ̀ jáwé kọjá pé tá bá ti rí ọ nídìí ewé òpè ní tó fẹ́ lò fún náà ni pé inú rún ìyàgbẹ́ ẹ̀jẹ̀ orí ń fọ́ bóyá bá mú. Àmọ́ pé o fẹ́ já wọn á béèrè pé kí lẹ fẹ́ lò fún wa ní wọ́n ti káàkiri kì í sì ń fura pọ́dà pa ìsàn yìí fẹ́ lọ́wọ́ àwọn kìnnì kan nú kí n já wọn dà pé wọ́n ló wúlò, wọ́n fẹ́ lò fáwọn ìyá àgbà. Ká tó tún ṣàlàyé kí àlàyé wa tó tún clear sáwọn yìí náà ọ̀nà jìn iṣẹ́ kan tó nù. Tá a bá tún wá ń ṣàlàyé tá a bá tún wá fìdí rẹ̀ múlẹ̀ pé ọ lẹ́tọ̀ọ́ sí tẹ́ ẹ bá ti lo gbogbo nǹkan tó tún wá rò pé ó dàbí pé àìsàn yìí gbogbo ìgbésẹ̀ tó ẹ ti lọ hospital oògùn tẹ́yìn náà mọ̀ pé tẹ́ bá lò sí ewé yìí náà lọ fún bó bá dàbí pé ó fẹ́ jọ pípé. Bẹ́ẹ̀ làwọn kan táwọn tó ń jẹ́ lẹ́bọ pọ́nrán àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ sábẹ́ ẹ̀sìn wa tí wọ́n ń pè ní jálàbí ni wọ́n tún máa dùn pé a sì sọ pé kan náà ni wáyé sì sọ pé bẹ́ẹ̀ kọ́ ìdáwà náà ń lò fún náà nù kí lèròjà tí kí làwọn máa kàkalẹ̀ lèròjà. Wo àwọn torí pé bẹ́ẹ̀ Yorùbá mọ ntí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ràn ìtàn púpọ̀ torí pé wọ́n ti kọ́kọ́ jà wọ́n lólè ọpọlọ wọn ti jóyè wọn pé gbogbo ẹni tí iṣẹ́ rẹ̀ ń dàbá kan kì í ṣe lásán. Ìyẹn jẹ́ kọ́pọ̀lọpọ̀ fọ́n sórí Facebook wọ́n wá ń polówó oògùn tí bẹ́ẹ̀ bá mọ oògùn gan ẹlòmíì ọkàn gan mi gan pé eléyìí gan kọ́ lọ́pọ̀ oògùn gan kọ́ lọ bẹ́ẹ̀ gbogbo tó kàkalẹ̀ yìí ẹ wà lọ́wọ́ ìmọ̀ ọ̀pẹ ẹ wà wá kíní kan ẹ wà wá tùràrí tí ò tiẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn lẹ́lòmíì ń pè fáwọn èèyàn ẹ sì rérò ń bẹ̀ tí wọ́n pọ̀ bìbà wọ́n ti máa ṣí àì
ìtúsílẹ̀ ẹni tí bá ní àmúbọ̀ ẹni tí bá ti kíní kan níjọ́ tó èyí tó sọ last week ìgbà tó ṣe sọ pé program rẹ̀ èyí tó tún wò lọ́sẹ̀ yìí dátà tó fi wò náà ọ̀yá ni àwọn MTN ní tún fàyè ọ̀kárí àkàbí ọ̀padà sọ́dọ̀ Ọlọ́run a máa wà ṣàlàyé ẹlòmíì gbà yìí pé tẹ́ bá ń ṣàlàyé nípa nǹkan pé sọ́yà yìí pé bóyá ẹ̀mí kan àìsàn tí ń ṣèyàn yìí pé ó dàbí pọ́ fẹ́ lọ́wọ́ kan nù ìmọ̀ lọ́wọ́ nù gbà mí lóòótọ́ ẹlòmíì ọwọ́ gbà yìí pé ẹ gbọ́dọ̀ sọ kọjá ayé Al-Qur'ani fún wọn ẹ gbọ́dọ̀ sọ kọjá àwọn hadith àwọn àsìkáàrù tó yẹ kó ṣe lódodo náà sì lákọ́kọ́ ǹjẹ́ àwa lẹ́tọ̀ọ́ sí tó bá dàbí pé àìsàn tí ń gbénú ara èèyàn nǹkan kan tí ń gbénú ara èèyàn ewé kan náà lọ fún táìsàn yìí èsì sí àìsàn ojú lásán torí pé àfi ká tó wá ṣàlàyé fún wọn pé nígbà tá a ti lè rí náà sùtọ́ lálàáfíà pé má ansalallahu da'an ila ansalallahu dawa àárí Ọlọ́run ní sọ àìsàn kan kalẹ̀ àfi kó sọ ìwòsàn tẹ́ lò sí pẹ̀lú ẹ̀ Ọlọ́run ti tú wálẹ̀ náà ẹnu nípìnlẹ̀ sí ń tọ́ fẹ́ lòun sí kìí ṣe haram àdìsá níbi sọ pé làbá sàbẹ̀rù kọ màálàm takùn fi ṣirk gbogbo ń tẹ́ bá fẹ́ lò nípìnlẹ̀ tí ó bá ti lẹ́bọnú ok ní tí bá wá ń ṣèyàn ewé ta wà ń díẹ̀ yìí afákàbí ẹlòmíì mọ̀ sí pé tí nǹkan kan bá dé bá wọn kó wọn kàn jáwé rẹ̀ kó wọn sì lọ́pọ̀ mọ́ta àjọsí àkàbí pẹ̀lú yọ díẹ̀ àtàwọn kankan bíi méjì mẹ́ta kó wọn sì pọ̀pọ̀ mọ́sẹ̀ dúdú kó sì pín sí bí ọ̀nà ayé kan kó fi kawẹ̀ láàárọ̀ kó fi kawẹ̀ ní ọ̀sán kó fi kawẹ̀ ní alẹ́ àkàbí kò ní ẹlòmíì ò ní kú lójú kan torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kí wọ́n dìpọ̀ mọ́ ni wọ́n dìpọ̀ mọ́ àníyàn tí wọ́n tún ní láti lọ fi wẹ̀ lórí ta ilé yìí ti ta kò fi Ọlọ́run ó jẹjá sí pé nínú ewé tẹlòmíì gbọ́ga fún pé ewé àwọn àgbà ni tá a padà ń bá wa ń ṣàlàyé lónìí yóò máa jájòjì fún pé ewé yìí lọ fún ògùn ọ̀sà ní ọgbẹ́ inú ó lọ fún jẹ̀dí bẹ́ẹ̀ sì ni bá sàṣì bá kẹ̀kí tán ìmọ̀ bí ọ̀sà fún yàn ó lọ fún jẹ̀dí tẹ́ bá ti já ewé yìí sàn pé funfun náà ni èèyàn já níwọ̀nba èèyàn ó sì já pupa rẹ̀ náà níwọ̀nba èèyàn wà fọnù ewé làpálàpá yìí lèèyàn já funfun àti pupa èèyàn já níwọ̀nba èèyàn ó gbó lẹ́yìn tí a ti fọ̀ọ́nù tán tí a bá ti wá gbó ẹsẹ̀ ẹ wà fọ ẹ̀fun lẹ̀ sí àkàbí ẹni tó bá ní ọ̀sà tó ti fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n máa dán wò ó múnádóko pẹ̀lú ògo Ọlọ́run èèyàn kan máa mú da ẹ̀fun lẹ̀ lẹ́fọ́ sí o lọ́dọ̀ àwọn eléwé ọmọ nígbà tó máa gbẹ̀mí sẹ́yìn náà lè ń tẹ ẹ̀fun lẹ̀ báwa náà bá tó ń ta yìí wọn àti kúrò nílẹ̀ àjù súnà nù bẹ́ẹ̀ sì ni kò di lọ́wọ́ alẹ́ ta àmọ́ yọmọ kódò ti bá gbá wa kí ló dé tí ẹ bá ti èèyàn fọ ẹ̀fun lẹ̀ sí èèyàn máa wá mọ̀ dájú glass cup láàárọ̀ kí ẹ tó jẹun èèyàn mọ̀ bẹ́ẹ̀ lọ́sàn èèyàn mọ̀ bẹ́ẹ̀ lálẹ́ àkàbí ó lọ fún ọ̀sà bàjẹ́ bọ́lọ̀ ń bá kọ pé òòsà rẹ̀ ń bẹ lára ẹ̀ ọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀sà tó mú ọtọ́ ọ̀run wọn fún poison jẹ ni àbí wọn fún olóògùn jẹ ni ọ̀sà tó bá kẹ̀kí tán sáà mọ́jọ jẹ́ pé ọ̀dọ̀ àwọn àfa ayẹsẹ́ wo ni wọ́n ti dìtẹ́tì ẹ̀ fún ọ pé jọ jẹ́ hospital ni wọ́n ti jí oyé ọ pé torí pé symptom téèyàn máa ń rí téèyàn bá ní ọ̀sà tó kẹ̀kí chronic ọ̀sà ọ rò pé gbogbo ayé ni wọ́n dáwọ́ jọ fún ọ ní poison jẹ ni bẹ́ẹ̀ wàá tún lè wí bó ti lọ fún ọ̀sà bẹ́ẹ̀ ni funfun rẹ̀ yìí àti pupa rẹ̀ ọ lọ fógun jẹ̀dí ẹ̀ka jẹ́ ewé ìfinrin yìí díẹ̀ mọ́ ni ìfinrin náà nù sọ pé wọ́n jọ máa tira wọn ni bẹ́ẹ̀ náà léwé ewúro ó di mélòó eléyìí mẹ́ni pupa rẹ̀ ó di méjì ẹ̀jẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀jẹ̀ ìfinrin ẹ̀jẹ̀ ewé ewúro mọ́ ẹ̀ wá jẹ́ ewé jẹ̀rìn díẹ̀ mọ́ bọ́lọ̀ bá fọ yín láǹfààní ẹ̀ fi wí ọgbọ́ díẹ̀ kù kọkùnrin ogbó mẹ́fẹ̀ẹ̀fà yìí papọ̀ mọ́jẹ̀ ń tàn ọ́ sẹ́ẹ̀ máa jímọ́ láàárọ̀ ní báwọn yàgbẹ́ ẹ̀jẹ̀ tó jáde láyé insha Allah wọ́n sì máa yàgbẹ́ wọ́ọ́rọ́ àkàbí ọ̀dà fọkùnrin bàjẹ́ bẹ́ẹ̀ náà ló tún wá dà fúnbìnrin náà àmọ́ ọ̀dà alára ọkùnrin ju ara obìnrin lọ wọ́n àwọn àǹfààní tàǹkà a sì lákòókò díẹ̀ bẹ́ẹ̀ wá tún ní ewé tẹ̀ ń wè torí mòjísà tó wà lára rẹ̀ tọ́pọ̀lọpọ̀ fi gbọ́lá fún jù lékè àsìkárù wípé ẹ̀yọ́ ń ṣàlàyé pé alẹ́ ayé ń dàyàn láàmú ẹni ọmọ kàsìkárù ẹni ọmọ kàkùrìsí yìí kan àbá àtó kátó sí ti ń kàkùrìsí yìí ni yóò ẹ máa wò pé kí ló dé n tí wọ́n gbọ́lá fún bẹ̀rẹ̀ ni wípé àkàbí gbéwó yìí ti tó àti pupa rẹ̀ ẹran ìjẹ ẹran ìyá díẹ̀ kọjẹ ti tóbi rí Ọlọ́run àwọn wà ní gbélà káyè tí wọ́n lọ sí wípé bọ́yá ntọ́lọ́wọ̀n fi jẹ́ kẹrin ọ jẹ́ ni wípé ọ gbọ́dọ̀ bá wọn jẹ́ fílẹ̀ fọmọ ẹ̀dá yìí tí ń ṣe wọ́n pọ̀
ewé yìí ni gbé tán nínú ọ̀pọ̀lọpọ̀ àìsàn ewé àti lọ bí èso ẹ̀ ewé tẹ̀ ń wò yìí àìsàn tẹ̀ ti náwó sí ẹ̀mọ́ díẹ̀ gbogbo oògùn lẹ ti lò ẹ̀rí díẹ̀ ẹ ti rán gbogbo test wọn làwọn ọmọ tí ń ṣèyàn àkànbí ẹ jẹ́ ewé yìí níwọ̀nba ẹ já bí ọmọ ọdún ẹ báyìí ẹ kà já ẹ wá lọ pẹ̀lú atájọsí àkàbí kò jù bẹ́ẹ̀ lọ ọbẹ̀ tó bá rọ̀yàn lọ́rùn lèyàn wà fi sí ẹ lè fi sí ẹran ẹ lè fi sí ẹja ẹni táìsàn bá sí ẹni ó kó jẹ rọra jẹ o èyí tó bá ti sè nínú kíní lè ní rọra jẹ níwọ̀nba torí máa nígbà tí máa má jẹ́ kí lè gbàsí ó jìnà síbi tó bá ti jẹ àkàbí àmọ́ tó bá jẹ páìsàn bá lówó kanú bí sinilayi ta'ala torí jẹ́ nínú nǹkan tí a máa fi dìtẹ́tì wípé ó dàbí pé n ti ń ṣe mí yìí ó dàbí pé kì í ṣe lásán ó ní pé káìsàn kan máa ṣe ọkọ sì jẹ́ pé oògùn tí gbogbo kálukú mọ̀ tá máa ń lò sí kó tó wá jẹ́ pé dèdè ìgbà tó ń lògùn sí gan ni tó máa wá lé sí àbí kó jẹ́ pé ó ní àwọn ọjọ́ kan pé every Thursday ni wọ́n yìí lálàáfíà every Monday ni wọ́n yìí lálàáfíà ọmọ lálàáfíà àmọ́ tó bá ti ń tọwọ́ rọ̀ lẹ́ ọ̀ ní lálàáfíà àmọ́ tí lè fi mọ́ ìparí oṣù ni àkànbí kọ̀pọ̀ dandan kó jẹ́ pé ilé babaláwo wọn ti sọ wọ́n yẹ kí wọn náà ti mọ̀ pé wọ́n ti gbàlejò ọ wá lè já fọwọ́fà ó sì lè jẹ́ pé ẹnìkan ní ń bínú ẹ̀ ọba ìmọ̀ ni ààrẹ jẹ àmọ́ pé ẹnìkan ní ọmọ wa tó bá jẹ́ pé ẹnìkan ní yẹsáwò fún ọ ní sọ fún ọ tí bá ń padà ń sọ fún ọ pé wọ́n ní nǹkan báyìí làwọn gbà wọ́n ní kíní kan báyìí làwọn ó ṣe kíní kan wọ́n ní kíní kan báyìí làwọn ó ṣe kíní kan ẹni tí ò tiẹ̀ mọ owó mẹsẹ̀ làwọn ó di ẹrù yìí lélẹ́rì àǹfààní ewé yìí lọ bẹ́ẹ̀ èso ẹ̀ náà tún lọ bẹ́ẹ̀ sọmọ pé èso rẹ̀ ní ẹ̀gúsí kan nínú bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ oògùn asthma tó múnádóko ni ẹ máa tẹ̀lé wa ká lọ ẹnu ẹ̀ náà lájọ wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.